Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkọ́ ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá tuntun. Òní ọjọ́ 14 oṣù keje ọdún 2025. Àkòrí: agbára àìgbà. Ìwé orin ẹ̀rin èjì ẹ̀sán. Má fara fún ìdánwò nítorí ẹ̀ṣẹ̀ mi. Ẹ̀kọ́ àkọ́sórí: ọmọ mi, bí àwọn ẹlẹ́ṣẹ̀ bá ń tọ̀ ọ́, ìwọ má ṣe gbà. Ìwé òwe orí ìkíní ẹsẹ̀ 10. Bíbélì kíkà: ìwé òwe orí ìkíní ẹsẹ̀ 10 dé 16. Ọmọ mi, bí àwọn ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ọ́, ìwọ má ṣe gbà. Bí wọ́n wí pé, wá pẹ̀lú wa, jẹ́ kí a bá fún ẹ̀jẹ̀, jẹ́ kí a lúgọ ní ìkọ̀kọ̀ de aláìṣẹ̀ láì nídìí, jẹ́ kí a gbé wọn mì láàyè bí isà òkú àti ẹni dídúró ṣinṣin bí àwọn tí ń lọ sínú ihò. Àwa ó rí onírúurú ọ̀rọ̀ iyebíye, àwa ó fi ìkógun kún ilé wa. Dá ìpín rẹ pọ̀ mọ́ àárín wa, jẹ́ kí gbogbo wa kí a jọ ní àpò kan. Ọmọ mi, má ṣe rìn lé ọ̀nà pẹ̀lú wọn, fa ẹsẹ̀ rẹ sẹ́yìn kúrò ní ipa ọ̀nà wọn, nítorí tí ẹsẹ̀ wọn súré sí ibi, wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ sílẹ̀. Ẹ̀kọ́: lójoojúmọ́ a máa ń dojúkọ yíyàn. Díẹ̀ hàn gbangba, díẹ̀ tún farasin. Díẹ̀ nínú wọn ń pè wá sí ìṣe, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà agbára tí a nílò kì í wà nínú ohun tí a ṣe, ṣùgbọ́n nínú ohun tí a kọ̀ láti ṣe. Nínú ìwé òwe orí ìkíní ẹsẹ̀ 10 dé 16. Sólómọ́nì fi hàn kedere nípa àwọn ìdánwò tó yí wa ká pẹ̀lú ìkìlọ̀ bàbá sí ọmọ. Bí àwọn ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ọ́, ìwọ má ṣe gbà. Ọ̀rọ̀ tàn ọ́ túmọ̀ sí ẹ̀tàn, ìpè tí ó dàbí ẹni pé ó dára, bí ìlérí ayọ̀, èrè tàbí ìṣọ̀kan. Ẹsẹ̀ 13. Kí a kọ̀ nǹkan kò túmọ̀ sí kí a yà kúrò nínú ibi kan, ṣùgbọ́n pé ká yà kúrò nínú àwọn ìpè tí ó dàbí ẹni pé kò ní ìpinnu rere. Ó túmọ̀ sí gbígbé ìgbésí ayé wa nínú ìbẹ̀rù Ọlọ́run, kí a sì gbẹ́kẹ̀lé Ọlọ́run pé ó ríran jù wá lọ. Ìdánwò sábà máa ń wà nínú àwùjọ, nígbà tí a bá ń yayọ̀ tàbí nígbà tí nǹkan bá ń lọ déédéé. Ó máa ń fi àlàáfíà tàbí àṣeyọrí hàn, ṣùgbọ́n a fi àtúbọ̀tán rẹ̀ pamọ́. Ewu rẹ̀ kì í ṣe nínú iṣẹ́ nìkan, ṣùgbọ́n nínú ẹ̀tàn tó wà lẹ́yìn rẹ̀. Agbára ìgbà tàbí agbára kíkọ̀ máa ń farahàn. Kì í ṣe gbogbo ohun tó ń dán ni wúrà. Ó gba agbára púpọ̀ láti sọ pé rárá, ju kí a bá àwọn èrò ènìyàn lọ. Ayé lè túmọ̀ kíkọ̀ sí ìbẹ̀rù tàbí ìgbéraga, ṣùgbọ́n ìwé mímọ́ fi hàn pé láti kọ̀ kì í ṣe nípa iṣẹ́ nìkan, ṣùgbọ́n pé ká kọ ọ̀nà náà pátápátá jẹ́ ọgbọ́n. Ẹsẹ̀ 15 tí sọ pé rárá jẹ́ àfihàn ìdàgbàsókè ẹ̀mí. Ó túmọ̀ sí yíyan ìwà mímọ́ ju gbajúmọ̀ lọ, àlàáfíà ju ìfẹ́ àsìkò lọ, àti ìtẹ́wọ́gbà Ọlọ́run ju ìyìn ènìyàn lọ. Nínú ayé tá a wà yìí, ohun tí à ń gbọ́ lè yàtọ̀, bíi gbogbo ènìyàn ló ń ṣe é, kì í ṣe bàbàrà. Má ṣe darapọ̀ mọ́ wọn. Ọ̀pọ̀ ìgbà ohun tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìlérí máa ń parí pẹ̀lú ìparun. Ẹsẹ̀ 16. Bí ẹ̀ṣẹ̀ ṣe rí nìyí, ó ń polongo òmìnira, ṣùgbọ́n ó ń fini sínú ìgbèkùn. Òwe yìí kọ́ wa pé bó tilẹ̀ jẹ́ pé àbáyọrí ẹ̀ṣẹ̀ kì í tọ́ni wá lẹ́sẹ̀kẹsẹ̀, ṣùgbọ́n bó pẹ́ bóyá yóò wá. Ní àkókò yìí, ká kọ̀ ohun tí ó dá lè já sí ìpàdánù, ṣùgbọ́n ní ọjọ́ iwájú èrè ńlá ni yóò já sí fún wa. Ẹ̀kọ́ àmúrelé: kíkọ̀ ibi ní ìgbésẹ̀ àkọ́kọ́ sí rírìn nínú ọgbọ́n. Àdúrà: bàbá, fún mi ní agbára láti sọ pé rárá nígbà tí ìdánwò bá dé. Ràn mí lọ́wọ́ kí n lè fẹ́ òtítọ́ rẹ ju gbogbo ìlérí asán lọ, kí n sì rìn nínú ọgbọ́n
bó tilẹ̀ jẹ́ pé ayé kò fọwọ́ sí i. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.